ìṣáájú yọmọ sọ́tún gèdè Òkúnlọ́lá lórúkọ Ṣọ̀ún àkọ́kọ́ jẹ́ Ṣọ̀ún kéèta ìwọ̀n l'Amẹ́ríkà iṣẹ́ òkè onígbòrògbòrò kéètò àdàdà mẹ́rù mọ́jà pàpà ọkú fún yẹmu. Ọba sọ́mọ dalẹ́tọ̀ ọ̀run ayọ̀ ní gbọ̀ngbọ̀lọ́ ẹ jẹ́ ká gbé àwọn ilé ìpín àbí kó má bàa. Dẹ́jà bóyá ní gbogbo nǹkan. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn òkú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Àkú bójú ọjọ́ ti rí yìí o. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bá láàánú yóò mọ yóò wá o. Àmín àmín Ọlọ́run àmín Ọlọ́run. Ebi ò ní pa wá. Àmín Ọlọ́run àmín Ọlọ́run. Bàbá Fọyánmọ ẹ má bínú sí a sì padà sórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n tó kan ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ orí ẹ̀ la wà. A kú ìlú yìí. Bí ètò ìlú yìí ṣe ń lọ lọ́wọ́ yìí, tíjọba ti ń bọ́ sọ́wọ́ ìran ọmọ Yorùbá bó ló ti rí lọ́dọ̀ tiẹ̀. Inú mi dùn gidi gan ni. Jẹ́ kí kìíní ìwò ojú rẹ̀ dáadáa. Inú mi dùn gan lọ́pọ̀lọpọ̀ torí kì í ṣe nǹkan tó yí sí kíjọba tó bọ́ sọ́wọ́ ẹ̀yà kan. Bẹ́ẹ̀ni. Ìjọba àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìjọba tó dẹ̀ bọ́ sọ́wọ́ wa yìí lágbára Ọlọ́run á fi ìran Yorùbá pàtàn ayọ̀ ni. Ìpè lórí ìran Yorùbá ìpè nǹkan dẹ̀rọ̀ ní Nàìjíríà yìí. Bó ṣe máa rí nìyẹn. A wá fi gbogbo ara ṣàdúrà fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọmọ Tinubu ìpè àsìkò tí wọ́n á tu gbogbo wa lára lórílẹ̀‐èdè yìí tí wọ́n á mọ̀ ìpè ìjọba yìí ìjọba gidi ni ìjọba gidi ló ṣe lágbára Ọlọ́run ọkọ ọba àdá ọba òdẹ ní sáwọn lẹ́sẹ̀ wọn ò ní sì wá darí lágbára Ọlọ́run Elédùà wọn á mọ̀ ọ́n ṣe Ọlọ́run á tún kọ́ wọn mọ̀ ọ́n ṣe bẹ́ẹ̀ ló máa rí. Àṣẹ wà àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́. Níbi ẹsẹ̀ fákìkì kan tẹ́lẹ̀ fi gbé lẹ́sẹ̀ àbí ajá mi lórí ẹ̀ ni. mọ̀já ajá mi lórí ẹ̀ torí ó ṣẹlẹ̀ náà nínú odò Ifá kan. Bẹ́ẹ̀ni. Odù Ifá ẹ̀ wọ́n sọ pé àyíbá tútú tẹrú ẹnìkan yìí ṣe yẹ̀kàtà tẹ́fọ̀n àtòkun àtọ̀sà ẹ̀wọ̀n yìí bá wọn kórè défẹ̀ wò dáyé ní gbọgbọgbọlọwọ́ yọ dorí gbọgbọgbọlọ gọ́mọ̀ ayọ̀ jọpẹ́ gbọgbọgbọlọ ayọ̀jọ̀ tá a wà lọ gbogbo àwọn tí wọ́n ń bá Bọ́lá Ahmed jìjàkadì lórí asán ló máa já sí fún wọn bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn àṣẹ́gun bẹ́ẹ̀ ló máa rí. Ẹ rí ẹ̀yin èèyàn mi nílé ẹ rí pé lójijì lakàdá dé dábọ̀ ọdún ètò ẹ má bínú sí mi lórí kó lè bá a dáa náà là ń bá káàkiri yóò sì padà dáa. Àmín. Ẹ má kọkàn. Àṣẹ. Ìmọ̀ràn tèmi ni pé kẹ́ má kọkàn bí ọ̀rọ̀ bàbá mi ni yóò ní bàbá mi a máa sọ̀rọ̀ bàbá mi ó ní kí náà ń pè lọ́kùnrin ọkàn náà ń pè lọ́kùnrin ẹni tó lọ́kàn. Ẹ rí pé ìyàtọ̀ tó wà láàrin obìnrin àtọkùnrin kò ju ọkàn náà lọ. Wọ́n ní má kọ̀ọ̀kan o ọkùnrin náà ń bá wí. Tábàlẹ́ gómìnà ó má kọ̀ọ̀kan wọ́n mọ̀ pé ó lè kọ̀ọ̀kan at any time. Ó lè sojo má sojo ló ń jẹ́ bẹ́ẹ̀. So Ọlọ́run tó láyé yóò mọ̀ fún gbogbo wa ṣe. Àṣẹ. Nípa ètò tá à ń bá lọ ní wákàtí mo ní àwọn ètò kan tí mo ti kọ sórí ìkànnì yìí pé màá mú wá nípa àwọn nǹkan ṣẹ̀ǹbáyé tí ilẹ̀ Yorùbá nílẹ̀ kóòtù òjire tí mo láàmú mẹ́nu kàn nígbà kọ̀ọ̀kan ṣùgbọ́n ká tó lọ ọbẹ̀ nípa ètò òṣèlú gbogbo tó bá ti jọ mọ́ ètò ìrìn àjò ilẹ̀ Yorùbá àti tó ti sọ̀rọ̀ mọ́ṣèlú ló kàn wá lórí ìkànnì. Bẹ́ẹ̀ni. Eléyìí tó kàn wá púpọ̀ ó ní wípé ǹjẹ́ látìgbà tí orílẹ̀-èdè tiwa jẹ́ ìran Yorùbá dé orí àpèrè eré ìbéèrè mi nù. A lè sọ pé bẹ́ẹ̀ ni a lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Ìdí àtìtúmọ̀ ni pé ẹni tí a lè sọ pé ó jẹ́ ìran Yorùbá tó ṣe rí àwọn àgbà Yorùbá ni wọ́n máa ń pè wọ́n sọ pé àgbà ò kí ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Ṣé rí ọ̀rọ̀ yìí tá a bá gé ní pelepele ó dàbí pé apá kan Yorùbá apá kan bòmí ẹ̀yà míì ní nítọ̀hún. Ṣùgbọ́n ìjọba tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe yìí kò sí apá kan Yorùbá a yí ọmọ Yorùbá tọkàntọkàn ni. Láti ilé ìyá àti ilé bàbá. Nídìílé ìyá nídìílé bàbá tí ò sí àmúlùmálà. Wọ́n rántí àkàwé àwọn bàbá wa kan ni àwọn bàbá wa mọ́nímọ́ní
bàbá wa mọ̀yànmọ̀yàn wọn ò ní èèyàn ò ní nílé ìyá kó èèyàn nílé bàbá kó mọ̀ nílé ìyá. bẹ́ẹ̀ ni ẹ máa sọ̀rọ̀ yín lọ. bẹ́ẹ̀ ni so nǹkan tó ṣẹlẹ̀ yìí lórí bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu jàgàbáfọ̀ Áfíríkà ṣùgbọ́n tó ti wá di jàgàbáfọ̀ nídìí owó báyìí àdúpẹ́ torí orin bàbá wa Wasiu Ayinde ni ó ní oríire kan rẹ̀ èmi gangan lóríire kan nígbà tó oríire bá kan ẹ̀yà mi kí n wá ń bínú pé ìbá ike wa lọ gbé fẹ́ yà bò mí àmọ̀jẹ́ pé tá a bá wà díẹ̀ dílẹ̀ àmọ̀jẹ́pọ̀ máa lè lèmi náà nù ọkọ̀ jẹ́ yín báyẹn ọ̀dà torí ire bá kàn yín báyìí torí ire kàn yín báyìí kí n wá máa bínú. bí ọ̀rọ̀ ẹ má fowó àtọmọdé yín lẹ́nu bí ọ̀rọ̀ kan tá a sọ lánàá níbì kan ẹnìkan sọ̀rọ̀ àwọn á sọ pé nígbà kan àwọn sọ pé àwọn ará Sokoto àwọn Fúlàní generally wọ́n máa ń sọ pé born to rule làwọn so àwa Yorùbá máa ń pè wá ní born to follow bó wọ́n náà pé lónìí àwọn náà ti di born to rule àwọn náà ti di born to follow. torí pé ìdí àtìtúmọ̀ tí mo ṣe kí n lẹ́yìn lórí ọ̀rọ̀ yẹn ní 1999 a lè sọ pé apá kan Yorùbá apá kan ẹ̀yà míì àṣà ní Yorùbá àwọn adá kọ́kọ́ ṣe kìíní yìí fọdún 8 lẹ́yìn náà Haúsá àbí Fúlàní Haúsá wọ́n ṣe fọdún 10 àbí kìí ṣọdún 10 ni àwọn ẹ̀yà míì náà wọ́n ṣe fọdún 6 ṣùgbọ́n lónìí òde àtúntì wá dúpẹ́ Ọlọ́run ò ní fi kú pa bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run á fún wọn lẹ́mìí gígùn àtàlàáfíà tí wọ́n fi máa tukọ̀ orílẹ̀-èdè yìí fọ́dún 8 gbáko tí wọ́n á dẹ̀ sí dáadáa bó ṣe máa rí nìyẹn so ìran Yorùbá náà yìí ṣe ìran born to follow mọ́ ìran born to rule ọgọ so ti yé yín so nǹkan tí mo fẹ́ ká mọ̀ nìyẹn. káwọn náà mọ̀ pé ra born to rule báyìí gbogbo ilẹ̀kílẹ̀ tá a bá ti bára wa báyìí is born to rule. bẹ́ẹ̀ ni torí ẹ̀yin àgbà náà sọ pé ilẹ̀ gbogbo kìkì ọwọ́ ilẹ̀ gbogbo sí kìkì Èkìtì bẹ́ẹ̀ sì ni ilẹ̀ gbogbo kìkì ọmọ àgùn ilẹ̀ gbogbo kìkì ọ̀tá ayé gbajú. ẹ tẹ̀ ṣàlàyé ara yín gan àgbàgbé ká. lára kọ̀ọ̀kan orúkọ ti tèmi ní Abdulateef Ogunwale ọmọ baálé Ọ̀yọ́ tó gbéṣẹ́ nílùú Ọ̀tà Ayégbájú. wow Ọ̀tà ìkan náà. bẹ́ẹ̀ ni ní Ọ̀tà Ayégbájú. lọ́nà Láọ̀ràngún. bẹ́ẹ̀ ni. a gba ọjọ́ náà Ìkírun ọba àgùn kọjá. Ìkírun ọba àgùn Ìrẹ́pà Ọ̀tà Ayégbájú Láọ̀ràngún tá a bá tún wáyà sápá kan àátúkan Ìrẹsì Òkè Ìrùn Ìgbádọ̀ gbogbo ìlú kan náà jẹ sílẹ̀ gbogbo ilẹ̀ tá à ń sọ iná ilẹ̀ Ìjẹ̀ṣà ni. bẹ́ẹ̀ni Ìjẹ̀ṣà náà ni Ìjẹ̀ṣà ló ní gbogbo mi ní Ìkírun Òṣogbo Lágìjì kankilẹ̀ ilẹ̀ Ìjẹ̀ṣà ni torí gbogbo tó bá ti kìyàn pé ọmọ onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ Ìjẹ̀ṣà ló ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Yorùbá so nípa ọ̀rọ̀ wa táwa ń sọ lọ ẹ rí ní orí ìkànnì yìí a ti ṣàlàyé fún yín lọ́pọ̀lọpọ̀ gbà wípé gbogbo ohun tó dáa nínú ètò táwọn ọmọ Yorùbá ní orílẹ̀-èdè yìí la máa mú wá fún yín kó tó dijọ́ tí wọ́n búra fún bàbá Bọ́lá Ahmed Tinubu ní ìlú Àbújá lọ́dún 29 ó yẹ káwọn náà wà lọ́hùn kó tó dijọ́ yẹn lágbára lọ́wọ́ lọ́hùn. bẹ́ẹ̀ni tíkẹ́ẹ̀tì méjì náà yọ̀ǹda fún gúrùpù wa ìkan ti dinner party bàbá Buhari ó dẹ̀ ti kọjá lọ bọ̀ wọ́n tún ní welcoming party kan tó ṣe fún bàbá Buhari lọ́tùnla Sunday sorry tí wọ́n fi ṣàṣekágbá ètò fún bàbá Buhari tí wọ́n fi kẹ́rù kúrò Aso Rock so ní Monday wẹ̀jẹ̀wẹ̀bú ó wà fún àwọn tó bá tẹ̀lé bàbá Bọ́lá Ahmed lọ but èrò ti pọ̀ jù ẹ mọ kí èròjà pọ̀ ju gàrí nǹkan tó wà nílẹ̀ báyìí so tipátipá lẹ́lòmíì gan fi rí ọ̀nà lọ lẹ́kọ̀ọ́ gan gọ́vnà àti àwọn chief of staff nǹkan náà fún ní chance láti wá sàbújá àwọn orders wọn ní káwọn náà dó sẹ́kọ̀ọ́ tábà ti ń parí swearing in títí gọ́vnà lẹ́kọ̀ọ́ níjọ́ Monday lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ làwọn máa gbéra torí dínà tá máa ní Àbújá ní alẹ́jọ́ Monday yẹn dínà wà bàbá Bọ́lá Ahmed Tinubu yẹ kẹ́ mọ̀ Èkó for show
Bẹ́ẹ̀ni. Èkó farahàn. Ifá Èkó. Ifá Èkó. Ifá Èkó. ọkọ Rẹ̀mí. Ọkọ Rẹ̀mí lẹ́kún. wọ́n ó ṣe dínà fáwọn èèyàn. Bó ẹ má bínú tíkẹ́ẹ̀tì ò kárí. Tíkẹ́ẹ̀tì tí wọ́n lò lọ́rùn kó ti pọ̀ jù gan kò tún tó. Kò kárí. Torí pé ààyè ò sí nílùú Àbújá jọ yẹn. Torí ẹ̀nà mi ṣe ń ṣiṣẹ́ ń tẹ̀lé. Bàbá Buhari òun kọ́ ló organize dínà tiẹ̀ ní Sunday, àwọn èèyàn ló organize fún bàbá, àwọn APC ni wọ́n dẹ̀ fẹ́ ṣe pé APC kan kẹ́rù lọ APC kan kẹ́rù wọlé ni. So tíkẹ́ẹ̀tì méjì náà fún làwọn gúrùpù wa kan rí. Wọ́n rí títí bàbá Buhari ẹyọ kan, wọ́n dẹ̀ rí ti Bọ́lá Ahmed Tinubu ẹyọ kan. So bí ní àjọ ṣe jẹ́ nìyẹn tí ó fi jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn ló láǹfààní láti wà ń bẹ̀. Kì í ṣe gbogbo èèyàn ló láǹfààní láti wà ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá láǹfààní láti lọ s'Àbújá, ẹ dúró s'Èkó kẹ́ ẹ ṣe fàájì yín l'Èkó. Bàbá ṣì ń padà bọ̀ wá s'Èkó wá kí wa. Bẹ́ẹ̀ni. Ó yẹ kó yé yín. Àwọn lọ́balọ́ba nìkan náà fún ní chance láti wá s'Àbújá. Lọ́balọ́ba wọn ní chance àti lọ Àbújá lọ celebrate. But ìpadàbọ̀ bàbá wá s'Èkó láftà ìgbọ̀pá àṣẹ ìgbàgbára ìgbà ìbúra bàbá ń bọ̀ wá s'Èkó. Tó bá sì wá s'Èkó bí ọdún ni ó yẹ kẹ́ mọ̀ pé Èkó farahàn. Kò síbi tẹ́kọ̀ọ́ wà tẹ́kọ̀ọ́ ti farahàn. So bó ṣe rí nìyẹn. Information kékeré tá a ní fún yín lórí ti Swarinhin nìyẹn. Ọlọ́ọ̀bá láàánú á máa wà pẹ̀lú wa. Ipò ìjọba tó sì tẹ ìran Yorùbá lọ́wọ́ yìí orí wa ò ní wú ju gààrí lọ. Ọlọ́ọ̀bá láàánú kó ṣàánú wa. Ní jẹ́ kí bàbá wa náà ó sinmi sódà àwọn òfin ní dàbí tàwọn ará òkè ọ̀hún nígbà tí wọ́n tẹ́ ẹ bá pè wọ́n wọ́n ní àwọn ò ṣe ìjọba kíní kan ìjọba kó bọ̀bọ̀ ló padà já sí. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So ọpẹ́ ní fọ́lọ́run ọba fún ìrìn àjò yìí. Wọ́n mọ̀ pé inú àwọn Yorùbá dùn gan torí kò ṣẹlẹ̀ rí lójú wa o. Ọmọ ìjà pàdọ́tọ̀ yìí jẹ́ ààrẹ rí. Àfi ọmọ àlè Yorùbá ní ìkan lásọ pé inú wọn ò dùn. Yorùbá ò rí irú òmìnira irú eléyìí rí pé ọmọ wa di president Nàìjíríà. Nígbà tá a kọ́kọ́ dìde ẹ̀ láti 1963 láyé bàbá wa Awólọ́wọ̀, Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kó wáyé. Yorùbá tó wá bù ṣe gàdà wọ́n tó gbé odidi ọmọ lẹ̀ ní 83 the same Awólọ́wọ̀ again kò tún wáyé. Nígbà tó di 1993 ọdún kẹwàá sí 83 agbé ẹlòmí tí ń ṣe 30 ọdún sí 1963 agbé MKO Abíọ́lá lẹ̀. Àgbà tí Yorùbá fẹ̀mí Abíọ́lá di ká tó rí ìjọba ṣe. So torí ọjọ́ èní náà fi fa ẹ̀mí Abíọ́lá rúbọ. Nítorí pé tí ò bá rí bẹ́ẹ̀ ni wọn ò ní mẹ́gbàá kan kúrò lórílẹ̀ òkè ìpẹ̀ kí wọ́n á gbé agbára lé ẹ̀gbá míì lọ́wọ́ kó sì máa rántí ẹ̀gbá ẹgbẹ́ ẹ̀. Yorùbá ni mo sọ lénìí, mo fẹ́ kẹ́ dìímú. Káwá gbọ́ pé Fúlàní ní ṣẹ̀ṣẹ̀ wọ́n á họ́nà ọmọ Yorùbá tó tá a fẹ̀mí rẹ̀ rọ́ democracy. So ọ̀rọ̀ nu ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ọjọ́ ìní, ọ̀rọ̀ ọjọ́ míì ni tá à ń bọ̀ wá bẹ̀. Ìdí rẹ̀ tí Yorùbá ò ṣe gbà pé Yorùbá ṣe rí nu. Torí tí Yorùbá bá ṣe rí kò sẹ́ni mọ́ débẹ̀ tí ò ní rántí ara alé rẹ̀ tí kìíní yẹn ti àfẹ́ tì rí. Bẹ́ẹ̀ni. Ká gbọ́ pé Abíọ́lá sọ ẹ̀mí náà sọ ẹ̀mí ìyàwó náà lójú ogun pé democracy gbọ́dọ̀ stand ní Nàìjíríà. Àwa tún fi lé ẹ̀gbá kan lọ́wọ́ wọ́n sì lẹ́gbọ́n ẹ̀gbá ìjara wọn yàn ṣùgbọ́n ẹ̀gbá tí wọ́n ó ja ẹ̀gbá kejì yàn. Ó dà ó deny ẹ̀. Ó deny ẹ̀. Ó jẹ́ ìrìnàjò àkọ́kọ́. Lẹ́nu wọ́rẹ́jọ́ gí lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ a tún wá ń gbọ́ àwọn atótónu kan lórí àwọn àsọtẹ́lẹ̀ bàbá wa Awólọ́wọ̀. Wọ́n ní 83 nígbà tí Bọ́lá Ìgè àti SM Afọlábí táàrin wọn dàrú tíjà wáyé láàrin wọn. Ẹ pé ìkan ṣe gọ́vnọ̀ ìkan ṣe gbákejì ni. Àwọn méjèèjì dẹ̀ ní Ọ̀ṣun Central náà ti ìkan wá láti Ọ̀ṣun Central ìkan wá láti Ifẹ̀-Ìjẹ̀ṣà. Ọ̀ṣun náà ni méjèèjì wà. Àwọn ni wọ́n control Ọ̀yọ́ nígbà yẹn. Ìjà wá wáyé láàrin wọn, wọ́n wá fi ọ̀rọ̀ yìí tó bàbá Awólọ́wọ̀ létí. Awólọ́wọ̀ wá bínú sáwọn méjèèjì pé àwọn ọmọ mi méjèèjì ń jà. Ẹ wá ń pẹ́jọ́ lọ sọ́dọ̀ ọ̀tá mi. Nígbà yẹn ó rí fáàsì bàbá Ọbásanjọ́ as ọ̀tá òun.
wípé ẹ wá ń pẹ́jọ́ lọ sọ́dọ̀ ọ̀tá mi ṣé ẹ mọ̀ pé ń ba nǹkan jẹ́ sí ni ẹ tún nǹkan ṣe bàbá bá wọn wí lórí ọ̀rọ̀ yẹn ló ṣèwà bàbá wọn ṣèwà bá wọn méjèèjì parí ìjà yẹn ìgbà tí wọ́n wá parí ìjà yẹn tán tó ní tẹ́lẹ́gbẹ́ ti regbé tẹ́gbèrègbè Awólọ́wọ̀ kú 87 ẹsẹ̀ Afọlábí àti Bọ́lá Ìgè ṣì wà láyé nígbà tó di 1999 tágbára dọ́wọ́ bàbá Ọbásanjọ́ wọ́n fún Ọbásanjọ́ fún Yorùbá méjèèjì ó bílí pé ọ̀rẹ́ òun ní Bọ́lá Ìgè ọ̀rẹ́ òun sì ní ẹsẹ̀ Afọlábí sọ̀rọ̀ jọ lọ skul ni wọ́n jọ lọ Baptist College ní Lábẹ́òkúta ó fún wọn méjèèjì ní ministerial appointment ṣùgbọ́n àwọn méjèèjì ò bá délé ojú ogun yẹn náà kú sí wọn ò bá the second time ìgbà tí ó fi wọ́n débẹ̀ ní 1999 wọ́n búra fún wọn ìgbà tí ó fi di 1993 tí ó fi di 2003 àwọn méjèèjì ti kú ẹ̀mí àwọn méjèèjì ti sọnù ẹ̀mí àwọn méjèèjì bọ́ sọ̀rọ̀ táwọn lọ́wọ́ wa sọ tó ní ẹ̀ ń lọ ọmọ mi méjì ń jà wọ́n lọ ń fẹjọ́ sun ọ̀tá mi ọ̀tá bàbá wọn bí pé sẹ́mọ̀ pé ẹ̀ ń gbẹ́ kòtò kú ara yín ni ṣé wọ́n wá gbẹ́ kòtò kú ara wọn báyìí ìyẹn ibẹ̀ kọ́ là ń lọ kì í sọ̀rọ̀ ọjọ́ ìní ọ̀rọ̀ àjọyọ̀ là ń sọ lọ́wọ́ so níbi tá a bá délé nítorí ẹ̀ ní àwa Yorùbá kan àwa tá a gbọ́ èdè Yorùbá dáadáa tọ́lọ́run fi kẹ́ a gbà pé Yorùbá ṣẹ̀ṣẹ̀ déjọba ní báyìí torí ẹni tó dánrù yẹn wò ó yẹ kó fi identity rẹ̀ hàn wá ó yẹ ká ṣe DNA rẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ Yorùbá ni torí kì í ṣe kínní kì í ṣe kejì torí mo fi ní ẹja sẹ́kọ̀bù torí ìjọ mi ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ kì í ṣe Bọ́lá Ìgè àti ẹsẹ̀ Afọlábí nìkan nípalára yẹn wá fún o àìmọye ọmọ Yorùbá tí ọwọ́ pálá bá bàbá Ọbásanjọ́ bà ọwọ́ ọ̀dà rẹ̀ tó gé gbogbo àtàgbára fi wà lọ́wọ́ rẹ̀ láyé àwọn tán kú sí àwọn tán dẹ̀ àwọn tán dẹ̀ àwọn tí ò kú sí tọ́lọ́ ní kò yé ara wọn náà ní Bọ́lá Ahmed Tinubu yìí náà wà. Ara wọn náà ni bàbá former IG Tafa Balógun bẹ́ẹ̀ ni ọwọ́jà bàbá ọ̀rọ̀ ọwọ́jà rẹ̀ ni àgbàtẹ́mi Tafa bó rabaraba ẹ̀ náà ló padà pa bàbá àbí ẹ̀mí Tafa bó Yorùbá ẹjẹ́ àtúnlé wa tò ìdí nìyẹn tí mo sọ pé kì í so orí ètò òṣèlú là ń lọ lónìí ṣùgbọ́n àkàn fi èyí médíọ̀mù àfẹ́ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé wọ́n kú oríire ayọ̀ náà ó kalẹ̀ ayọ̀ tí ó kalẹ̀ lọ́lọ́run ó ṣe àmì Ọlọ́run lágbára Ọlọ́run ẹ̀ ní ṣìṣe àmì Ọlọ́run ẹ̀ ní ṣìṣe àmì Ọlọ́run ẹ̀ ní ṣìṣe àmì Ọlọ́run lágbára lọ́wọ́ Ọlọ́run ọba tó nílé ayé ṣiṣẹ́ kò ní kàn yín o àmì Ọlọ́run àṣẹ irú ṣiṣẹ́ tí máa bẹ́ wúrẹ́ tí fi báyà rẹ̀ sùn kò ní kàn yín àmì Ọlọ́run torí irú ẹni tí mú ọmọ ìyá rẹ̀ tó wà ní agbára tọmọ ìyá rẹ̀ ń kú tí wọ́n ń kú sí ojú ogun ṣiṣẹ́ tó méwúrẹ́ tó lọ bá ìyá rẹ̀ sùn ni o ló bá rú wọn o Ọlọ́run ní jẹ́ kí irú ṣiṣẹ́ yẹn bẹ́yìn àmì Ọlọ́run ẹ àpẹ́ ni tó bá ṣẹ̀kẹ́ má bá wí nínú ran ṣùgbọ́n kì í ṣe pé kẹ́ máa fi ojú Yorùbá gbolẹ̀ nítorí tó bá yẹ kẹ́ ṣe fúnran Yorùbá ẹ ṣe tí Yorùbá ń pè léèyàn nìyẹn ibi ipò tí Yorùbá wà lénìí tá a rí tí gbogbo ẹ̀ tùbà tó tùṣẹ̀ yìí àwọn èèyàn kan ló bá débẹ̀ o Ìjẹ̀ṣà àríra lọ́jọ́ tó ti pẹ́ àwọn ọ̀rọ̀ kan wáyé awuyewuye kan wáyé lórí ìkànnì lẹ́jọ́ mẹ́ta yìí tó le gan tó yẹ kó gbọ́ sí tó yẹ ká sọ̀rọ̀ lé lórí tá àti sọ̀rọ̀ lé lórí. Bàbá báwo ló ṣe lọ. Lórí ikú Murphy Àfọlábí. Ọ̀rọ̀ pọ̀ gan. Bọ̀dá wà ó lágbára. Màá sọ nǹkan kan lénìí tó ṣẹlẹ̀. Àwọn àáfàá nílẹ̀ Yorùbá á pé ò sẹ́sìn Mùsùlùmí bẹ́ẹ̀ ni a sọ pé kò sí Kìrìsìtẹ́nì kò sẹ́ni tó sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe àdáyébá ni orúkọ tá à ń jẹ́ tá ò bá ti ń jẹ́ Ọlárewájú àbọ̀ ń jẹ́ Adédiwúrà ọ ti ń jórúkọ ọ̀ṣẹ̀ṣe torí pé orúkọ ọ̀ṣẹ̀ǹbáyé ni ní ká sọ̀yàn lórúkọ ìbílẹ̀ Yorùbá irú Bọ́lá Tinubu orúkọ ọ̀ṣẹ̀ṣe ni Ọbásanjọ́ orúkọ ọ̀ṣẹ̀ṣe ni Olúṣẹ́gun Ọbásanjọ́
orúkọ ọ̀sẹ̀ṣe ni kì í ṣe orúkọ ọ̀gbàgbọ́. bẹ́ẹ̀ ni. Bọ́lá Tinubu yìí ṣe orúkọ mùsùlùmí. bẹ́ẹ̀ Ahmed lórúkọ mùsùlùmí. Ahmed lórúkọ ìsàmì rẹ̀ nu. irú Àtíkù tá à ń pariwo yìí Àtíkù tẹ̀ ń wò orúkọ ṣẹ̀ǹbáyé ni. bẹ́ẹ̀ ni Abubakar lórúkọ ọmọlé tó wà níbẹ̀ tí ń jẹ́ ìsàmì. mo ti ṣe program lórí ọ̀rọ̀ orúkọ nílẹ̀ Yorùbá lọ bí n fẹ́ padà sórí ẹ̀ mọ́ ṣùgbọ́n mo fẹ́ yọ nǹkan kan bẹ̀ táwọn èèyàn understand. ṣé ẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ nípa ìsàmì ohun tó lágbára ni o, ohun tí ò ṣe kó dànù tí ò ṣe kó yan rẹ̀ kéré ni. tá a bá fún yàn lórúkọ ọ̀sàmì ẹ lè fi wé orúkọ ìbílẹ̀ o, orúkọ àbáyéwá tiwa òun ni orúkọ àmọ́tọ̀run wá tiwa torí Yorùbá ṣe mọ́ sọ pé kí ló máa ń pè ní wọ́n ní ilé kéde kan ilé làwò ká tó sọmọ lórúkọ. irú èmi ń sìn ilé wa onílù níwà Bàtálá lù ń bẹ̀ kí wọ́n tó sọ mí ní Àyànládé. Ògún là á bọ nílé títà wa. ká tó pè ọ ní Ògúnwálé. so ti rí reason báyìí. so a kàn fẹ́ kíní a fẹ́ kó yí everybody ni lórí ọ̀rọ̀ ọkú Murphy àwọn àáfàá jáde wọ́n sì sọ̀rọ̀ lóríṣiríṣi. àwọn tí ó tàbùkù Murphy tàbùkù ẹ̀ àwọn tí ó pọ́nlé wọn pọ́nlé. orúkọ sínú tá a fi wà lùjánà. bẹ́ẹ̀ni. mo lè prove ẹ̀ anywhere. orúkọ kò sínú tá a fi wà lùjánà o. Táísọ́ láàrin kọ̀wé kan ń gbàgbé orúkọ òwe yẹn àwọn tó bá kàwé yẹn ó ti rántí ìbẹ́ ṣe polongo òwe fẹ́ níbọ̀dì ń bí. ọmọ tí wọ́n pàgbó ń jọ súná rẹ̀ táwọn àáfàá ara àlùbáríkà fún ẹ máa àáfàá ṣe máa ara àlùbáríkà tí wọ́n sọ pé bàálù ò tí gbó kọ́ dé. wọ́n ṣe fáwọn ọmọ yẹn o Ọlọ́run wá ní kí bàbá ọmọ yẹn ó lówó díẹ̀ wọ́n rán lọ lóyìnbó gbogbo lọ kàwé nígbà tó ọmọ ó di ẹ̀wọ̀n kirikiri ló dé sí ṣé wọn ò rà àlùbáríkà fún un. ó ti wà nínú àkọọ́lẹ̀ tí ìta sọnù orúkọ ò ní pé orúkọ ẹ̀sìn kò gbéni débi kankan kò sọyàn dín kankan ìsàmì lásán ni káàkiri fún mi pé lágbájá ìní ń jẹ orúkọ yìí ó tán. pàtàkì ibẹ̀ jùlọ orúkọ àbínibí ẹjẹ ẹmu lọ́kùnkúndùn. Murphy Afọlábí ó ti bá tiẹ̀ lọ àwọn tí ó sọ̀rọ̀ ẹ̀ ń dáadáa àwọn tí ó sọ láburú. Ọlọ́pàá tó ṣẹ̀ṣẹ̀ dá Murphy wálé ayé ti máa ń tó àrà tó fẹ́ fi Murphy dá. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ nìkan kò kẹ́ Kùránì ẹ̀yin lẹ fi ọ̀rọ̀ Ọlọ́run sínú Kùránì kò sí lọ́kọ̀ Ọlọ́run pẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú Kùránì kò kọ́ Ọlọ́run ẹ̀kọ́ nínú Bíbélì ẹ bá bọ̀dá kọ Ọlọ́run nígbà mẹ́wàá ẹ̀sìn ní gbà mélòó wọ́n fi dárúkọ Ọlọ́run nínú súrà kan ẹ bá dárúkọ rẹ̀ gbà 1 million kò kán ní tí ó ṣe ó ti ṣe ó ti dáwọ̀ sí Nàìjíríà náà ó sì dáwọ̀ kan sí Mẹ́kà ó mẹ́rin kan ó jù sí Amẹ́ríkà ta ni gbádùn jù nínú ẹ̀mẹ́rin tàtẹ́ ń gbádùn jù ọmọ àwọn kan ó jù sí Israeli ẹni tọ́lọ̀ wọn fẹ́ kó gbádùn ni ó gbádùn ọba àti jù bẹ́ẹ̀ lọ the best thing ni pé kọjá kíkó ká iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ ó kó bẹ́ẹ̀. ẹ má bínú bọ̀dá mo fowó àtọmọ àtàláfíà àkúbalẹ̀ ọ̀rọ̀ dín lẹ́nu Yorùbá ló pòwe wọn ní ká kún kékeré ó sàn ju ká dàgbà láì ládìí ẹ̀rà náà. bẹ́ẹ̀ ni Bíbélì náà tún fi ẹsẹ̀ múlẹ̀ ó ní a mú olódodo lọ ṣáájú ọjọ́ ibi. ẹ má lérò pé bóyá pé ẹnìkan kún kékeré ó ti mí pé bóyá ó tọwọ́ bọ̀bọ̀kúbọ̀ tàbí ó ti mí pé bóyá ẹnìkan ló pa ẹnìkan yìí pààyàn. ẹni tó Ọlọ́run ní ẹni ìyá rẹ lóyún rẹ tó wá wálẹ̀ lára ìyá rẹ nǹkan sọ́dún náà sí. tó náà ṣe ìkànnì tó pé kí ni àti kọ́ ọdún bí pé bí òun ṣe máa rìnrìn ti ẹ̀ nìyẹn. èmi ọdún ayé wa o mo gbà pé ayé wà mo dẹ̀ gbà pé èèyàn ń bẹ àwọn tán láṣìírí ayé tó jẹ́ lójú méjèèjì mo gbà pé wà ṣùgbọ́n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ bẹ̀ yín gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi ipe kẹ́nìkan wá kú ká máa sọ pé ó tọwọ́ bọ̀ nǹkan ni tàbí pé gbẹ̀yàn ni àti rẹ́ni tó jẹ́ pé wọ́n jọ bí òun àti Murphy níjọ́ kan tó jẹ́ pé jọ́ ẹ̀ náà ló kú sóò náà tọwọ́ bọ̀bọ̀ kù bọ̀ ni. àbí o tó ti kú ti pẹ́ kí bẹ́ẹ̀ ni àbí àwọn tí wọ́n jọ ń ṣe láti kékeré tó jẹ́ pé àwọn ti gbọ̀run lọ sáwọn náà tọwọ́ bọ̀bọ̀ kù bọ̀ ni. àbí o bí Ọlọ́run bá ṣe pèrìn àjò ẹ̀dá ni ó ṣe rìn èmi ò yẹ pé kíní adìyẹ kádẹ máa bìlífù pé adìyẹ Ọlọ́run ni gbogbo wa
ìgbà tó bá wọ Ọlọ́run ló lè mú wa lọ. bẹ́ẹ̀ni. So nǹkan tí èmi believe nìyẹn tó gbọ́ pé ká máa sọ pé ẹnìkan ó ń ṣe nígbà tí mo rí kà lórí Facebook pé àwọn kan sọ pé bó ṣe wà yẹn ó ti máa ń ṣeré babaláwo ojú nígbà tó jẹ́ pé nǹkan tó gùdù sí ni kò sí èkó sábúrú bẹ́ẹ̀. tẹ́ ẹ bá rọ́gògó táwọn èèyàn fi lẹ́ẹ̀kì ògògó bíi fíìmù láyé lè kó kàn sí. nígbà tó jẹ́ pé wọ́n wá gbé ògògó wálé ọjọ́ mẹ́ta yìí wọn àti erékeré wọ́n ti jọ ṣe capture kan lórí TikTok. Mo wá rí ògògó àti erékeré jí glove ògògó ẹni tó design script yẹn tó kọ orí ẹni yẹn pé gan internet fi describe ògògó ní ẹ̀ṣẹ́ ẹ mọ̀ pé kì í gbá kì í gbọ́ kì í gbà ẹ bá lọ wo kíní fíìmù kan tó ṣe ń gbà yẹn kíní kan ọmọ onílé àbí nǹkan ṣọwọ́ blow àbí ẹwọ́ blow kọ́ tó ṣe fíìmù kan kíní kan ilẹ̀ ọmọ onílẹ̀ ibẹ̀ ló ti jẹ̀ṣẹ́ tó bínú gan tí wọ́n fẹ́ yàn jẹ tó fi bínú ẹ̀ṣẹ́ tó lò ń bẹ̀ ń gbà yẹn àti gbà yẹn everybody ti mọ̀ pé ẹ̀ṣẹ́ ló jẹ́ kí ògògó kó tètè mọ́fọ́ níta ló lè mú ògògó bí fi wọ́n bí ẹ. So nígbà tó jí tí erékeré jí glove ẹ̀ nígbà tí ìjà òṣèlè ẹ̀ṣẹ́ ẹ̀ kó bo erékeré lórí bọ́lẹ̀ tó kọ kéré ti gẹ́ẹ̀tì ògògó nǹkan tó lè fi mú ògògó nìyẹn. So bó ṣe rí nìyẹn ẹ̀bùn ni wọ́n lè ṣe pààtì míì nínú fíìmù ògògó ti ṣe ọba rí nínú fíìmù ó ti ṣe oríṣiríṣi bọ́ lára àwọn ibi tó gbé ògògó jáde táwọn èèyàn fi fẹ́ràn òun ní ibi ẹ̀ṣẹ́ ẹ lọ bèrè dáadáa tó bá ti dọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ dé ó lè ní òun máa ná ẹ̀yìn mẹ́rin papọ̀ yóò dẹ̀ ná mẹ́rin ní kíákíá tí ò ní pẹ́. So nígbà tí wọ́n wá ń sọ títí Murphy wọ́n sọ pé bàbá tó bí Murphy pé aláwo ni. ẹlẹ́bùnbọn ló sọ. àwọn nígbà tó sọ pé aláwo ni báwo ni ò ṣe nímọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ nígbà tí òun sọ máa lè. yóò mọ̀ o bàbá tó bí ní araba kẹta kí wọn ó tó jẹ araba kejì kó tó wá di araba tó ní tí ń ṣe bàbá Yẹmí ẹlẹ́bùnbọn. bàbá tó bí Murphy gangan araba ní lóde Òṣogbo. báwo ni ò ṣe wá ní dé báwo ni òun náà ò ṣe wá nímọ̀ nípa àṣẹṣe. èèyàn jẹ́ babaláwo ò ní kó mọ̀ lẹ́sìn. bẹ́ẹ̀ni ó lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ gbàgbọ́ bẹ́ẹ̀ni. mo ní babaláwo kan nílùú kan wọ́n ń pè ìlú yẹn Ìfàjì Èkìtì lódú ọ̀tìn Ìfàjì lọ́sùn state. àbá ti kó ní sàtán a kan Ìgbàyè after Ìgbàyè a máa lọ sí a kan Ìkọ́sìn àbá ti kó Ìkọ́sìn tán láti Ìkọ́sìn à ń lọ sí Ìgbàyè nìyẹn. Ìgbàyè yìí ká tó wá dé Ìgbàyè láti kan Fàjì Fàjì àti Ìgbàyè súnmọ́ ara wọn láìpẹ́ tí báyìí ni. Bàbá yẹn wọ́n pè ní bàbá Sọládòyè ó ti kú bàbá ti kú láti 2005 or 2006 bàbá ti kú. Bàbá Sọládòyè Ifá ni bàbá aládùúgbò wa àwọn èèyàn mọ̀ bàbá lóòótọ́ púpọ̀ ọmọ tó bá jẹ́ babaláwo tó bá lóòótọ́ òkìkiri ó kàn gan. bẹ́ẹ̀ni. Bàbá lóòótọ́ ìfẹ́ rí alágbára tó wà ládùúgbò àti òun bàbá Sọládòyè pé babaláwo ni ṣùgbọ́n ìgbàgbọ́ ni bàbá Kristẹni ni. So Ifá mímọ̀ kò ní pé kéèyàn mọ̀mọ̀ mò ń gbé tó Ifá bọ̀ o níjọ́ kan mò ń bọ̀ wá ṣètò Ifá mo fẹ́ kéèyàn èèyàn mọ ìhà tí Ifá tó kọ sí ètò ìrìn àjò ayé. Nǹkan méjì ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́nà mo fẹ́ sọ ìyàtọ̀ tó wà láàrin wọn àti tán fi jọra wọn astrology táwọn òyìnbó ń lò àti Ifá òǹkà ní méjèèjì òǹkà ṣùgbọ́n òǹkà Ifá ó yàtọ̀ sí òǹkà títí astrology. Òǹkà Ifá lọ lórí binary numbers àti kọ́ nígbà táwọn àti secondary school binary lórí bí àwọn nọ́mbà yẹn ṣe intercept ara wọn tí kan bá ti wá tí kan bá tẹ̀lé yóò máa sọ̀rọ̀ nípa ilé tó ti lọ àti ilé tí ń bọ̀ bẹ́ẹ̀ ni Ifá ṣe rí. Ṣùgbọ́n òǹkà tí astrology ó máa sọ̀rọ̀ nípa bóyá ọjọ́ orí àbí òǹkà ọjọ́ àbí òǹkà àkókò tẹ wà ẹ ti get. So méjèèjì yìí mò ń kó ìmọ̀ pọ̀ nípa ẹ̀ tí mò ń gbé bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ káwọn èèyàn bá máa sọnù lórí ìmọ̀ ṣe kókó gan. Tí èèyàn bá bọ́ sórí ìkànnì kí gbogbo èèyàn ló dá kéèyàn máa jókòó tí kéèyàn ká máa gbọ́rọ̀ wọn káwọn máa waste time èèyàn tàbí káwọn máa poison mind ẹ̀ lórí nǹkan tó yẹ kéèyàn mọ̀. Ìmọ̀ ni Ifá dá gan láti mọ̀ ẹ̀kọ́ dẹ̀ wà nú ẹ̀ gan torí pé kò ní sọ ọ́ nù òótọ́ ọ̀rọ̀ ni ó máa fi hàn ó lè má sọ nǹkan tó dùn Ifá kì í mọ́ṣó
bẹ́ẹ̀ ni ifá kì í má jẹ́ ṣùgbọ́n tífá wà fún tiẹ̀ ni pé ó ṣàlàyé irú èèwọ̀ tó jẹ tájẹ́ fi ń yọ ọ́ lẹ́nu tífá wà fún nù torí ẹ̀ mò ń ṣe ń bọ̀ ọjọ́ tí bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ifá babaláwo gan tó mọ fá ò lè sọ̀rọ̀ débẹ̀. ẹ ń kiri kì í lé mi nù a sọ pé àìmí lọmọ adífágbadé ọmọ adá ọpẹlẹ bí ẹni mu tọ̀run wá. ifá o. so ẹ máa sọ̀rọ̀. màá sọ̀rọ̀ nípa fá màá dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn ìdílé onífá màá dẹ̀ sọ ipò táwọn onífá wà nínú ìran Yorùbá lónìí tí mo bá gbapò kínní wọ́n wà pò kejì láwọn onífá níbi tí wọ́n strong délé ní the world nílẹ̀ Yorùbá mo mọ́rọ̀ bà lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kan wà tí mo dá dúró látọjọ́ tó ti pẹ́ tí mo sọ pé mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá àti lílò wọn ibẹ̀ ó jágbá mi ilá dé báyìí ṣe rí nígbà ìwáṣẹ̀ agboolé kan bẹ ní ọba àgùn wọn ń pe agboolé ní ilé ọjọ́mu. ilé ọjọ́mu. nílùú ọba àgùn ilé ọjọ́mu yìí wọ́n ń pe ẹnìkan ní Láolú Okùn Oyè òun ni bàbá tó ṣẹ̀dá gbogbo ọmọ tí ń bẹ ilé ọjọ́mu pátá. Láolú Okùn Oyè. Láolú Okùn Oyè ní jẹ́ ẹni bá mọ ilé ọjọ́mu lọ́ba àgùn kó lọ béèrè pé kí lorúkọ bàbá ńlá bàbá wọn tó tẹ̀lé ọjọ́mu dúró wọ́n ń pè ní Láolú Okùn Oyè. ìgbà tí ilé ọjọ́mu exist ní ilé ọjọ́ ní ọba àgùn ó exist nígbà tí wọ́n tún ọba àgùn tẹ̀ lẹ́lẹ́kejì ìgbà tó tún tẹ̀ lẹ́lẹ́kejì ní Láolú Okùn Oyè ló làwọ̀ ọba àgùn wá. Sorry ṣe bó ṣe rí nù mistake wọ́n ṣe. ok àárín yẹn mistake ni nígbà kejì bàtà tẹ̀lé lẹ́kejì nígbà tí ọba àgùn gbòòrò ni mo fẹ́ sọ nígbà tí ogun tó kọlù ní Láolú Okùn Oyè ti tẹ ọba àgùn dúró ló ti tẹ ilé ọjọ́mu dúró lọ́ba àgùn. Láolú Okùn Oyè yìí òun ni bàbá ńlá wọn ní ilé ọjọ́mu. Ìgbà mímọ́ wà tí ẹ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń sákó sí yẹn lẹ́nu. So Láolú yìí òun ló tẹ ilé ọjọ́mu dúró ọ̀nà tó dẹ̀ gbà tẹ ilé ọjọ́mu dúró ni wípé òun ọmọ ìgbọ̀nà ni kì í ṣe ọmọ ọba àgùn. ìgbọ̀nà. ó ṣẹ̀wá ó làlúwá ni gbà tóun àtẹ̀gbọ́n rẹ̀ bínú kò ń lé níbi ìjà oyè ni wọ́n wá tẹ̀dó sí Nìṣà ìlú kan lágbègbè ọba àgùn ni wọ́n tẹ̀dó sí. Ìgbà tí wọ́n tẹ̀dó síbẹ̀ Láolú máa ń ṣọdẹ wá sí etí odò àìsín la máa ń pè lọ́dọ̀ tiwa àwọn ń pè ní ọ̀tìn ní Nìṣà àwọn ń pè ní àìsín àwọn ń pè ní ọ̀tìn olórúkọ tó ń pè ní ìlú oníkálukú. ọ̀tìn náà náà ń pè lọ́tàn Ayégbájú torí ọ̀tàn Ayégbájú bìlífù pé ọmọ ọba ìlú wa ló di odò yẹn ó lọ lọ́kọ ní odò ẹ̀ ní ọ̀tìn ó lọ lọ́kọ ní Ìníṣà so ọmọ ọ̀tàn Ayégbájú gangan ní ọ̀tìn. ètò ẹ bá dé ọ̀tàn Ayégbájú nísìnyí wọ́n ń pe ilé kan ní ilé àwòrò ọ̀tìn ilé àwòrò ọ̀tìn yẹn ìyá rere wọn ìyá bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ̀dẹ̀ sẹkítẹ́rìàtì wa ní Bólúwadó local government lọ́tàn Ayégbájú ibi omi ọ̀tìn ẹgbẹ́ ẹbẹ̀ ní ọ̀tìn ń dẹ̀ ní gẹ́gẹ́ bí a ṣe gbọ́ sí wọn tẹ́gẹ́ àti gẹ́gẹ́ bí èrè tí mo ní ọmọ mẹ́rin nìyá ní abàmì èèyàn ní láti ilẹ̀ wá so yé yìí. so lọ́dọ̀ tiwa wá ń pè ní àìsín ọ̀tìn ṣùgbọ́n eléyìí tí ó jẹ́ kókó bẹ̀ tó yẹ fàyọ bàbá wa Láolú Okùn Oyè ìmọ̀ ń wá sórí ilẹ̀ yẹn wá ṣe ìwẹ̀ pé kíyàn láìkí otí omi ọmọ ọba ọlọ́ba àgùn kan wá obìnrin ni màá dárúkọ ìyá yẹn kí n tó parí ètò yìí òun ni ó ṣalábàápàdé bàbá wa
létí odò yẹn táwọn méjèèjì jọ sọ̀rọ̀ ọ̀fẹ́ papọ̀ tí bàbá wa fi mú wá sí tó fi mú bàbá wa wá sí ọba àgùn. Nígbà tí wọ́n dẹ̀ dé àdúgbò yẹn, ihun tí mo fẹ́ fàyọ gangan nínú tàn yìí ni pé òkè kan wà tó ń pè ní òkè àòfẹ́ tí mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ lọ. Ara wọn kan ṣẹ̀ǹbáyé tí mo fẹ́ mẹ́nubà tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ ni mo ń lọ. Kì í sọ̀rọ̀ tán ilé ọjọ́ mo pàṣẹ bọ̀ bí ìrìnàjò yẹn ṣe bẹ̀rẹ̀ ni mo kàn fẹ́ establish. Nígbà tí wọ́n dé tí ọba rí pé ìfẹ́ wọ̀ láàrin ọmọ òun àti bàbá wa Láolú Ògúnwòye ní kábíyèsí wò pé ó fẹ́ fẹ́ ọmọ mi, tó bá ń gbọ́ fẹ́ ọmọ mi ó kó wá sí ìlú ọba àgùn, òun wọlé pàkọ́ ọmọ tòun lọ sí ilẹ̀ ẹ̀bọ̀. Nígbà tó pé àlejò náà kúkú ní ẹ níbi tó wà kúkú máa kó bọ̀ ń bí àáfọ̀n nílẹ̀ tó fi máa dáko tó fi máa ṣe ètò ọrọ̀ ajé rẹ̀. So tẹ̀gbọ́n tàbúrò rẹ̀ ní Láolú Ògúnwòye àtẹ̀gbọ́n rẹ̀ tájọjọ wá sí níṣà so láti fẹ̀gbọ́n rẹ̀ lẹ̀ tẹ̀lé obìnrin wá sí ọba àgùn. Èyí náà sáwọn ìtàn ilé wa dáadáa pa láìkí àwọn ilé wa láìkí obìnrin yẹn ń tẹ̀lé obìnrin kiri Ọlọ́run ṣàánú wa. So bá a ṣe dèrò ẹ̀yìn ilé ọjọ́ mú fi wà lẹ́yìn ààfin. Òkè tá a wá jogún bá lórí ilẹ̀ tán fún wa ó ní òkè àòfẹ́ tí bàbá wa Láolú Ògúnwòye ti ń bọ láti ìgbà ìwáṣẹ̀. Ṣé wá rí nǹkan àràmàǹdà ńlá kan máa ń ṣẹlẹ̀ lórí òkè yìí tí mo mẹ́nubà níjọ́ yẹn òun ni mo fẹ́ sọ̀rọ̀ ń parí lénìí. Níjọ́ tílẹ̀ Yorùbá yìí ti wà tí orílẹ̀ alàyè yìí ti wà èyí tí ì rí ẹyẹ ẹni tó lè sọ pé irú ẹyẹ báyìí lẹyẹ náà tí máa ń fọ èdè yẹn àòfẹ́. Sọ ti gbọ́ rí ẹyẹ tí máa ń fọ àòfẹ́ ọ̀gbọ́rí kò síbi tán ti gbọ́ rí. Tẹ́yẹ yẹn bá dùn èmi nìkan ní gbọ́ bó ṣe dó tì mí kò ní gbọ́ torí pé mi jọ máa gbolé yẹn òun ò lè gbọ́ bó ṣe dùn yìí. Ibò tó bá gbọ́ kò ní fetí sí torí pé kò sí nǹkan tó ní fi ṣe bọ̀ èmi tí mi bá ti gbọ́ yóò ta mí jí. Nítorí a máa sọ lẹ́nu nítorí àwọn ọmọ tá a bí sẹ́yìn odi tí wọn ò gbénú ìlú kán lè mọ̀ pé nǹkan kan bẹ lágbolé bàbá wọn tó lágbára. Mo ṣèwádìí títí lọ́dọ̀ àwọn àgbàlagbà, mo ṣèwádìí dórí ẹyẹ kan tí wọ́n ṣe nírin tí wọ́n gbé síbi igi ìṣògbà tó wà nílé ọjọ́ mu òní lẹ́gbẹ̀ẹ́ ilé ọjọ́ mu òní ni irin yẹn wà látijọ́. Tá bá ń gbá bọ́ọ̀lù a máa ń gbá bọ́ọ̀lù dédìí ẹ̀. Gbogbo àwọn tó bá ń wo ìkànnì lọ́wọ́ wọn ò máa ń rí. Ìtí mò ń tẹ́ láti fàyọ ni pé nígbà yẹn a rò pé òun ni ó máa ń dún. Wọ́n wá ṣẹ̀ ṣàlàyé fún wa pé ọ̀sán yìí ilé ọjọ́ mu nìyẹn. Ọ̀sán yìí àwọn bàbá wa ni kì í tún ṣe ẹyẹ òkè àìfẹ́ ni tọ́nàṣẹ́ náà bí ẹnu ẹyẹ báyìí ní irin ni wọ́n mọ́ kalẹ̀. Ọ̀sán yìí ni ṣùgbọ́n torí pé wọ́n lò mọ́ nígbà ogun